Gbàgede Ìmọ̀ TV níbi wọ́n ti ń dábì ẹnu tí wọ́n ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV láti ń gbóhùn sáfẹ́fẹ́ láti ń dábì ẹnu tá ń rọ̀ bí òwú. Gbàgede Ìmọ̀ TV, Gbàgede Ìmọ̀ TV, ọgbọ́n ń bẹ, òye ń bẹ, ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ní Gbàgede Ìmọ̀ TV. Ẹ máa wò ó, ẹ máa gbọ́. Lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí ó kí wàá papò dédé àsìkò yìí àsìkò ògbójú ọjọ́ ti rí ẹdẹ ọdún bí bóun ló ti rí lọ́dọ̀ tí yín o. ṣé bí Yorùbá bọ̀ wọ́n ní gbọ́mọdé ò bá bá tàn wọ́n ná bá àròbá àròbá rè bàbá àtàn ni. báwa Yorùbá tá a ṣe ní soft spot fún Fúlàní tá a ṣe láàánú Fúlàní lójú tá a ṣe nífẹ̀ẹ́ wọn tá a fọkàn sí pé kan náà ni wá tá a ti ẹ̀rọ pé àwọn tó ń sọ̀rọ̀ wọn ń parọ́ mọ́ wọn ni. ṣe bíbọ́ mo bàbá tàn ṣe bá bá rọ̀bá ṣe lọ kàtàn ìtú tí Fúlàní ti fi wá pa ìtú tán ti fi wá pa sẹ́yìn ní generation tiwa yìí àti ìtú tán sì tún fi wá pa lọ́wọ́lọ́wọ́ ní generation wa yìí. ìtú tán ti pa fáwọn bàbá wa ìtú tán pa fáwọn ọmọ wọn sìn ìtú tán pa fáwọn bàbá wa ìtú tán pa fáwọn ọmọ wọn àti ìtú tán sì ń pa lọ́wọ́lọ́wọ́ ṣe lọ kàtàn pa ẹ̀. then kẹ́yìn náà kẹ́ ẹ máa wo bí trend of things ṣe ń lọ ní Nàìjíríà kẹ́ ẹ lè mọ̀ pé Fúlàní è ṣe ẹni téèyàn ejò pátápátá ni wọ́n èyí tí ẹni tó kódà àwọn tó ń pera wọn léléjò tán láwọn lóògùn ejò at the end of the day nínú history tá a ti gbọ́ ejò náà ní padà pa wọ́n gbẹ̀yìn. wọn yàtọ̀ Fúlàní ò yàtọ̀ sí ejò apanirun. So mo kí wa káàárọ̀ káàsán kúrọ̀lẹ́ káalẹ́ o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ohun tá a gbé wá láàárọ̀ yìí. no going back. no going back Yorùbá nìkan. ó ń tẹ̀síwájú. no going back ni. no going back ni. Yorùbá nìkan tí wọ́n ń tẹ̀síwájú. ó ń tẹ̀síwájú. agbára Ọlọ́run. ẹ bá ń kí bàbá pòfẹ́sọ̀. àkí bàbá Bánjí Akíntóyè fún ti mọ̀mọ́ wa tó ṣaláìsí Ọlọ́run fọ̀run kẹ́ wọn. àmín. Ọlọ́run bá tó dẹ̀ láì tó lójú kẹ́mi bàbá ogun. àmín. bàbá ogun wa délé ìlera sí Ọlọ́run. adẹ dúpẹ́ lọ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé ẹ wá bá bàbá wa sáyé tìyàwó wọn Ọlọ́run jẹ́ kẹ́mi tì ní ogun ẹ̀yìn parẹ́ ogun gbogbo ọmọ Yorùbá káàkiri lókè òkun lẹ́kùn ìwé ọlọ́ba ni wọ́n ẹ̀dúró ti bàbá Ọlọ́run àdó ti ìdílé tọmọ Ọlọ́run àdó tàwọn ọ̀ràn yẹn àdó tàwọn ọmọ yẹn ẹ̀yìn parẹ́ ọ̀rẹ́ ọ̀tọ̀ lọ́jọ́ ilẹ̀ sí òkun àdópẹ́ jẹ́ ẹ bá wa kí gbogbo àwọn ará Èkìtì tó host wa. bẹ́ẹ̀ ni àti gbogbo àwọn ará Èkìtì pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín àtọmọdé àtọba àti ìjòyè nílùú Èkìtì Ọlọ́run ní bàlú náà jẹ́ ẹni tí ọba ti wá bàlú Èkìtì jẹ́ gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ ní bàjẹ́ láṣẹ Ọlọ́run ẹ sí òun ẹ̀kọ́ àdótì Ọlọ́run tó lọ ayé tó lọ́run yóò dúró tì yín yóò dúró kẹ́ pàápàá jùlọ ẹ̀yin Èkìtì ẹ máa ń dúró tán ni Ọlọ́run ní fi yín lẹ̀ Ọlọ́run ní fi yín lẹ̀ ẹ̀kọ́ àdótì wa gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ò ní bàjẹ́ àwa la máa borí àdè máa borí ọ̀tá agbára Ọlọ́run. kéde ìwé òní ni 5 òní ni 5 òní ni 5 sorry òní ni 6/3/2025 ọjọ́ kẹfà oṣù kẹta ọdún 2025 la wà báyìí. ẹ̀yin èèyàn mi èmi ni ọmọ yín tòótọ́ Mariam Aláòyé Nurudeen alias ọmọ bàbá gbàgede mọ̀ àti ti dé pẹ̀lú Ramadan package wa lọ́dún yìí bí a ṣe máa ń ṣe lọ́dọọdún àti páàkì àwọn oríṣiríṣi oúnjẹ sínú àwọn páálí wọ̀nyí ìtó bẹ̀rẹ̀ látòrí 15,000 tó fi dórí oní 200,000 naira irú kékeré páálí ọwọ́ mi yìí òun ni oní 15,000 naira àwọn oúnjẹ kéékèèké ló wà nù ẹ̀ tẹ̀lé fáwọn òṣìṣẹ́ yín tẹ̀lé fáwọn olólùfẹ́ yín tẹ̀lé fáwọn ẹbí yín tó fi dórí páálí ńlá tó wà ńlẹ̀ yìí òun ó wá pẹ̀lú full bag of rice oní 200,000 lòun a ní oní 120,000 àdẹ̀ní oní 50,000 bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí oríṣiríṣi nǹkan la kó sínú ẹ̀ bí oúnjẹ yẹn bá ṣe pọ̀ sí òun náà ní páálí yẹn ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ṣe rí oríṣiríṣi ìtó lẹ́ja ìtó ní mílù ìtó lóróró gbogbo ẹ̀ pápátá láti ṣe ètò ẹ̀ fún yín láti fún àwọn èèyàn nírọ̀rùn tó wà ní Nàìjíríà yìí ẹ̀ẹ́dẹ̀ ní láti sanwó delivery o àti fi gbogbo owó delivery sínú ẹ̀ àti wá ní èyí tó jẹ́ pé ẹ lè há ní àsàlátù ni fún tefsir ni abẹ́kọ̀fẹ́ fún àwọn èèyàn
nínú ààwẹ̀ yìí, ìta ti print sí, ìta print sí, bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí, kò sí bí a ṣe lè bá yín ṣe. Ẹ jọ̀ọ́ ẹ kàn sí wa lórí fún nọ́mbà wa tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ máa rí flyer wa lẹ́yìn fídíò yìí kẹ́ ẹ fi mọ gbogbo àwọn ètò tá a ti ṣe kalẹ̀ fún yín. Ramadan Kareem. Iṣẹ́ ọ mo sì kí gbogbo ọmọ Yorùbá ní gbogbo àgbáyé níbikíbi tẹ́ bá ń gbé bẹ̀. Mo kí yín ọ, Ọlọ́run tó ń tọ́jú yín bẹ̀ àtúbọ̀ máa tọ́jú yín ọ, á tọ́jú àwọn ọmọ yín ọ. Òpó nílẹ̀ máa kó èrò kó wálé ọ, ẹnìkan kan lára ní òní sọnù. Mo kí yín gan-an ni. Mo dẹ̀ fẹ́ sọ ní fẹ́rẹ́ bọ̀ kì í ṣe ọ̀rọ̀ ẹ̀tàlẹ́ yìí, kì í ṣọ̀rọ̀ tí bá ti fẹ́ gbalé náà wá ni mo fẹ́ sọ. Mo kàn ìyẹn ń bọ̀ láìpẹ́, Ọlọ́run fúnra rẹ̀ ti ṣètò láìpẹ́ láì jìnnà a máa ní kọ́ńtì wa ká máa kúrò ní oko ẹrú ní Nàìjíríà. Eléyìí mo fẹ́ sọ lálẹ́ yìí, mo fi pè ní gangan lálẹ́ yìí, òun ni pé mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ètò tá a ṣe fún ọmọ wa Julia Akintoye ní láìpẹ́ yìí níjọ́ bíi 4-5 sẹ́yìn. Ó mà yẹ wọ́n o, ó yẹ wọ́n lọ́pọ̀lọpọ̀, gbogbo onílẹ̀ sì ṣe tó jẹ́ kó yẹ wọ́n bẹ́ẹ̀ yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn media people wa àtàwọn tó wà abroad àtàwọn tó wà nílé. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá Yorùbá self-determination movement, deputy mi Káyọ̀dé Ìmọ̀lá. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bó ṣe lótì mí níjọ́ yẹn ó mà dáa o. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín ìgbé wá láti òkèèrè, láti Amẹ́ríkà, láti Britain, láti other places. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀lé ń dìde tẹ̀ ń bọ̀ yẹn lẹ́wọ́ wá nǹkan fún mi àbí fún àwọn tó ń ṣètò yẹn. Ẹ ṣé púpọ̀, mo dúpẹ́ gan-an ni. Mo mọ̀ pé mo láwọn ọmọ púpọ̀. Ayé inú mi dùn. Yeah, I knew that our funeral was going to be a huge affair, but I didn't know that it would be that huge, and you all contributed to it. Mo ṣe ní kí n dúpẹ́ lọ́wọ́ yín lálẹ́, mo dúpẹ́ o. Mo dúpẹ́ Secretary YLDM, other officers of YLDM. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín, ẹ ṣé gan-an ni ẹ ṣé o. Dáadáa la máa bá wa ṣe o. Gbogbo onílẹ̀ dẹ̀ máa dàgbà bíi ti mọ̀mọ́, dẹ̀ máa dàgbà jù wọ́n lọ, dẹ̀ máa ṣoríire láyé táwọn ọmọ yín máa ṣoríire. Mo dúpẹ́ gan-an ni. I'm so overwhelmed with a feeling of gratitude. Ló jẹ́ pé I really don't know how to put it forth, but accept the little that I can express. Ẹ ṣé gan-an ni o. A lè ṣe nǹkan tó tóbi rẹpẹtẹ tó yẹn. A máa rí àìṣe déédéé tó lẹ́ni kọ̀rọ̀ kan bí another. Àwọn kan sọ pé ìkan lára àwọn ọmọ tó ń ṣètò àbí àwọn ọmọ tó ń ṣètò wọ́n sọ fún wọn wípé kí Yorùbá nation máa fẹsẹ̀ máa bọ́ síbẹ̀ máa débẹ̀ yẹn máa ṣe kíní kan máa rà pé kò sẹ́ni tó fẹ́ kí Yorùbá nation máa débi kankan o, kò sẹ́ni tó bẹ́ẹ̀ kò sí. Ẹ̀rù lè máa bà àwọn ọmọ ẹ̀rù ìkọ́ irú wọn pọ̀ rẹpẹtẹ wípé àwọn DSS ti wá, àwọn DSS nìyẹn tó ń lọ yẹn, DSS ló ṣe lọ́dẹ̀, àwọn DSS ló ń bọ̀ yìí. tó àwọn ọmọ tó wà in charge ìyẹn lè force wọn láti sọ pé ẹ má jẹ́ ká sọ ọmọ náà di ọ̀rọ̀ Yorùbá náà ẹ jẹ́ ká ṣe fún ìrà nìkan sọ but inú mi dùn pé kò sẹ́nì kankan lára yín tó bínú tó sọ̀rọ̀ bínú padà. Mo dúpẹ́, ẹ jẹ́ ká gbàgbé nǹkan tó léyìí tó tí ò dá yẹn
a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pélé ètò dáa ní gbogbo ètò náà mo dúpẹ́ lọ́wọ́ yín o. And the security arrangement was superb, phenomenal. I want to thank the government of Ondo, of Ekiti State. I want to thank the government of Ekiti State for what they did in the area of security. They did it quietly, but they did it supremely wonderfully, and it was very good. And the kankan yọ wá lẹ́nu, wọ́n ti assure mi pé ẹnì kankan ò ní yọ wá lẹ́nu, ẹnì kankan ò dẹ́à. Àwọn ò ní jẹ́ kí ọlọ́pàá jáde kí ìwà máa bàyàn, gbogbo wọn ni wọ́n dẹ̀ ṣe dáadáa. Protection was there all the time, but there was no need to use any protection. We praise the Lord for that. Okay, gbogbo ní ẹ ṣé o. God bless you. God bless the Yoruba nation. May God deliver our nation into our hands very soon. Káwa máa jó ká máa yọ̀ the big thing. Ẹ̀ka tí màmá yín ta ṣòkú ẹ̀ tó sọ fún mi kẹ́yìn náà nìyẹn o. Ó ní bàbá. A máa ní èdè láti tètè kó àwọn èèyàn wa jáde ní Nàìjíríà yìí. Ọ̀rọ̀ Nàìjíríà yìí ò máa dáa rárá mọ́. Adúpẹ́, we must take our people very quickly out of Nigeria, because Nigeria is not the right type of place for our people. That was her last sentence to me. A few hours later, she was gone. And as soon as the funerals were over, I left for the place where I need an exile to do the work. I arrived immediately and started to do the work. And we are moving tó bá yá ẹ̀ẹ́rì á kàn yín lára, gbogbo ní ẹ̀ẹ́dẹ́gbà yẹn fi kàn yín lára ìjọba ẹ̀dí ṣe. We are moving at a faster pace towards our goal now than we have ever moved before. Láti ìjẹta tí mo ti padà, àjọwò la padà, jọ Sunday la padà, àti àná àárọ̀ kùtùkùtù ní kan bí aago 6 mo ti jí láti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́. Àtẹ̀mí àtolóyè ọmọ mi Sunday lòun mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pàtàkì. Ìrànlọ́wọ́ tó ṣe fún mi, the support he gave me in going to Ado and so on. Ẹni ṣàìrójú ẹ̀ bẹ́ẹ̀, but ó wà bẹ́ẹ̀ o. Ó wà bẹ́ẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. God bless you all. God bless Oòduà nation. God bless Yorùbá nation. Eléyìí tá a bá pè náà ló ń jẹ́, that's all. Mo kí gbogbo yín ẹ ṣé o. Again, mo fẹ́ tún bẹ̀ yín o. Ẹni tí ẹ bá rí ìkùnsínú kékeré kan, ìdọ̀tí kan kékeré náà, kó fi ìṣòsùn kó fi para o. Ó rántí pé bàbá ló ń ṣe nǹkan o. Mo dúpẹ́ lọ́wọ́ yín. God bless you all. Thank you. Ẹ bá ní ọ̀rọ̀ mi kíkọ́ ọmọ Yorùbá. Ọ̀rọ̀ èèyàn tó sọ ọmọ Yorùbá. Ó ṣe ọmọ mi, mo dúpẹ́. Lẹ́yìn the way things stand today, ọ̀rọ̀ ìyànjú tí mo fẹ́ fún àwọn ọmọ wa, especially àwọn ọ̀dọ́ wa àti gbogbo ọdún Yorùbá pẹ̀lú. The day of the Lord in the life of the Yoruba nation is about to come. The day of the Lord, God's day in the life of the Yoruba nation is about to come. Kíkálukú rẹ́dí o. Ẹ má jẹ́ kó yà mí lẹ́nu jẹ́ tó bá dé o. Àwọn gbà tí Jésù Kristi Olúwa wa tó ń sọ̀rọ̀ tó ń wàásù tó sọ pé ìjọba máa dé, ìjọba ọ̀run máa wá sọ̀rọ̀. Àwọn disciples yẹ wọ́n wá bèrè lọ́wọ́ ẹ̀ pé ìjọ wo ni nǹkan tẹ́ ń sọ yìí? Olúwa wa, ìjọ wo ni nǹkan tẹ́ ń sọ yìí máa dé?
ó ní ìgbà tó bá máa dé is like a thief in the night. A thief in the night, ó lè lọ́gbọ̀njọ́ òru. Kò sẹ́ni tó ń prepare fún. Lè prepare preparation tá a dẹ̀ nídìí láti ṣe fún náà ni ó jẹ́ get ready. Get ready. Once we start, we start. And we do not stop until we have our country. This time around. That is it. I won't say more than that. Ká má bàa máa gbé gbogbo plan wa léwọ́ àwọn mìíràn tí wọ́n kì í ṣe ara wa tí wọ́n dẹ̀ fẹ́ràn pé kí Yorùbá nation kúrò. But we are going to come. We are going to be leaving Nigeria very soon, by the grace of God. I repeat, by the grace of God, we shall leave Nigeria very soon. Thank you very much. So, ìkálukú ready, ìkálukú ready, ìkálukú ready. I repeat, kí gbogbo wa ready. Ìjọ tó bá máa yá. Tí ẹ bá gbọ́, tí àwọn tó yẹ kó pè yín síta, tán bá pè yín ẹ jáde o. Ẹ jẹ́ ká jáde in such a way that Nigeria will know that ẹlẹ́yìn kò ń sọ̀rọ̀ pé àwọn ọmọdé nìkan ló ń wá Yorùbá nation. All of the Yoruba people all over Yoruba want their country. Yes, that the whole of the Yoruba people want their country. Every town, every village of Yoruba land. Èèyàn tí mo fẹ́ fún yín nìyẹn lásìkò yìí o. Ara yín á dá o. Àìsàn oníṣẹ́ ẹnikẹ́ni lára yín o. Ànírí ọ̀fọ̀, ànírí aburú kankan o. Get ready, kábà gba country wa kúrò. Ọlọ́run ti fún wa ní country wa, jẹ́ ká gbà jáde. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Bàbá sì ń bọ̀ tí wọ́n bá wa sọ̀rọ̀ nípa ibi tí ọ̀rọ̀ Yorùbá nation, nípa ibi tí ó dé dúró, torí pé tá a bá wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ pàápàá jùlọ ní àná, ìjẹta àti òní, mo rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ kan tí wọ́n sọ wípé ǹjẹ́ Yorùbá nation yìí ǹjẹ́ ó sì ń tẹ̀síwájú. Kódà nínú ẹgbẹ́ ọ̀hún oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ òun náà ni ó ń jáde ń bẹ̀. Mo sì rò pé àsìkò yìí máa fi rọ gbogbo àwọn wọ̀nyí wípé ilẹ̀kùn tá a bá kàkàkàn tí a bá dákẹ́ tó bá pẹ́ títí ilẹ̀kùn ọ̀hún yóò jẹ́ sí. Ẹ má jẹ́ kó rẹ̀ wá, ẹ má jẹ́ ká ní ìrẹ̀wẹ̀sì ọkàn. Ẹ jẹ́ ká nígbàgbọ́ wípé n tá à ń ṣe yìí, n tá à ń lé yìí, tó bá pẹ́ tá a ti ń lè dandan ni pé kí a bọ́ ní ọwọ́ òkú ẹrú. Àmọ́ tí a bá ti ń ṣe iyèméjì, tí a bá ti ń ṣe jẹ́ kí ẹ̀mí wa ó rírò ìró yìí, ibi tá à ń lọ ó ṣeé ṣe kí a má tètè débẹ̀. Látàrí ìdí èyí, gbogbo ẹgbẹ́ pátápátá tí wọ́n ń tẹ̀lé Pòfẹ́sọ̀ Banji Akíntóyè, tí wọ́n sì ń tẹ̀lé olóyè Sunday Igboho, ẹ jẹ́ ká gbà wípé dúdùn òun náà ni ọsàn yóò so wọn bàtà bá tẹ̀síwájú. Bíbélì gan sọ ó ní pé kí ọmọ ọ̀dọ́ náà kó má ti wá ìsinmi nítorí pé àárín ọ̀tá òun náà ni ó wà. Kùránì náà ò gbẹ̀yìn tiẹ̀, ó ní pé ká múra nítorí pé àti gbọ́ lóko ẹrú, torí pé ẹni tó múni sìn kò ní fẹ́ kí a bọ́. Bẹ́ẹ̀ ìlànà tilẹ̀ Yorùbá náà gbẹ̀yìn wípé ẹrú ní baba, ọ̀nà òun náà ló jìn, ọ̀nà ló jìn, á padà débi tá à ń lọ pẹ̀lú ìgbàgbọ́ àti fífi ọkàn sìn. Mo sì gbàgbé lágbọ́ Ọlọ́run Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n jù bẹ́ẹ̀ lọ́gbọ́n tá à ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ ẹnu lásán, nítorí wípé àgbẹ̀ tó ń lóko tí ò mọ́kọ́, àgbẹ̀ tó ń lóko tí ò má dá, bó bá dásìkò kórè ọwọ́ lásán ni ó kàn máa jù. Ìtumọ̀ ẹ̀ ni wípé n tá à ń ṣe yìí kì í ṣe nǹkan tá a kàn máa ṣe lẹ́nu lásán. Gbogbo wa la gbọ́dọ̀ ní an effective contribution to this struggle. As we contribute physically, morally, prayerly, a gbọ́dọ̀ contribute financially to these struggles, to this cause of movement, so that the movement will have a very smooth organization, and that there will be diversification in whatever they are doing. Láti rí wípé a lè débi tá à ń lọ. Logistic wà ń bẹ̀, lobby wà ń bẹ̀, meet wà ń bẹ̀ to the other country who will help us in case of anything coming out. So eléyìí ò kì í ṣe tí a kàn wọ́n fẹnu ṣe.
lórí gúrùpù nìkan a gbọ́dọ̀ gbìyànjú àti lo tá a ní our resources to make sure that we are on the line for this struggle eléyìí ló lè ràn wá lọ́wọ́ ẹ ṣe púpọ̀ bẹ́ẹ̀ kí n dàgbà sọ̀rọ̀ bá mi Fatai Ogunribilo kí àwọn náà kan fi kọ̀rọ̀ bá kó tó di pé bàbá wa ẹ̀ mọ̀lá yóò bọ́ sórí ìgbàgbọ́ wa ẹ ṣe púpọ̀. ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín brọ́dà wa fún gbogbo àlàyé láti ẹ̀kan ẹ̀yin èèyàn wa kálẹ̀ mo kí ẹ káalẹ́ ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kú ìyálẹ̀ta níbikíbi tí ẹ ti ń gbọ́ wa lẹ́ẹ̀kan sí a dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá fún ìfẹ́ tẹ́ fi hàn bàbá wa nítorí pé tọ̀ wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ẹni tó mọ́ni lójú ọ̀pọ̀ ní èèyàn lọ tí ò tẹ̀ wo ibi tí èèyàn wà gbogbo ẹ̀yin tí ẹ lè lọ ṣùgbọ́n tí ẹ ń fi ẹ̀mí tẹ́ fi bá wa gbàdúrà fún bàbá tẹ́ dẹ̀ ń fi ìforí hàn gẹ́gẹ́ bí ọmọlúàbí tẹ́ jẹ́ tẹ́ dẹ̀ nífẹ̀ẹ́ ìran yín dénúdénú gbogbo yín pátá náà ní bàbá dúpẹ́ lọ́wọ́ yín o torí ọ̀pọ̀lọpọ̀ ló ní o tiẹ̀ wá ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ṣe bẹ́ẹ̀ sí lára ìjàngbara yìí ṣùgbọ́n wọ́n fi gbogbo ìfẹ́ hàn fún bàbá nípa àánú nípa ìbáwọn kẹ́dùn ọkàn gbogbo yín pátá lágbára ṣe Ọlọ́run àníbọ́jọ́ lọ́jọ́ lọ ojú òní tiwa ọ̀tá ọ̀dẹ̀ ní yọ̀ wá lágbára ṣe Ọlọ́run gbogbo èrò ọkàn wa ní rere ọ̀run á jẹ́ kó ṣe fún wa àwa ń ṣe wàhálà ìlórí ìjàngbara àní fọmọgbà àní fàyàgbà àní fẹbi àní faragbà àní fọkọgbà lágbára ṣe Ọlọ́run á dúpẹ́ gidi lọ́wọ́ yín bàbá náà gẹ́gẹ́ bí a ti gbọ́ wọ́n ti appreciate gbogbo wa ṣùgbọ́n tọ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn wọ́n ní iyán ti di àtúgún ọbẹ̀ dẹ̀ ti di àtúnṣe gbogbo àwọn láti rí bí ó ti ṣe lọ nílùú Nàìjíríà wa láti rí àwọn oríṣiríṣi àwọn ìrírí nípa wípé gbogbo bó ti ṣe lọ nílùú Nàìjíríà yìí ọ̀rọ̀ ẹ̀tàn ni lórí irọ́ ní gbogbo tọ̀ àwọn ọmọ káàrọ̀ òjíire ń sìn tí wọ́n bá wá jí sí òdodo yìí láti mọ̀ wípé àwọn ọmọ káàrọ̀ òjíire ní ilẹ̀ bàbá wa ẹrú ni wá ọmọ ẹlẹ́ran wa eégún là ń jẹ ọmọ aláṣọ adé ń wo àkísà tọ̀ wọ́n ní tí ogun bá lé ní títí tí ò bá pa ni dandan ni kó ṣẹ́ òwe kó lè buyọ̀ ogun ti ń lé ọmọ Yorùbá tipẹ́tipẹ́ ogun dẹ̀ ti ń lé ìran Yorùbá látọjọ́ pípẹ́ wá ṣùgbọ́n Olúwa ló ń pàláṣẹ wípé àsìkò ti tó fáwọn ènìyàn tòun kán lè kúrò nínú ìgbèkùn àti inú ìnira tí wọ́n wà ṣóyè ìwọ ṣá ǹjọ́yè èmi tọ̀ ẹ̀yin ọmọ káàrọ̀ òjíire ọwọ́ wa ló wà o ní agbára ṣe Ọlọ́run a ní ṣerú kù o Ọlọ́run tó dá wa sílé ayé kò ní ká wá sí ayé láti wá jìyà kò dẹ̀ ní ká wá sí ayé láti wá ṣe ẹrú nítorí pé ọmọ ọba ni wá láti irun orí títí dé àtẹ́lẹsẹ̀ ọmọ Yorùbá pátá ọmọ ológun lọ́run dá wa ṣùgbọ́n ògo iná ti rí tipẹ́ tá a fi wá di ẹni tí wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ báṣubàṣu tó wá di pé ọ̀tọ̀ ni àwọn tó ń lo ògo wa gbogbo ọ̀rọ̀ ilẹ̀ tí wọ́n ayọ̀ ilẹ̀ tí wọ́n fipá ń fọjọ́ wájú fún àwọn tiwọn fún ìran tiwọn tó ń bọ̀ wọ́n ní ilẹ̀ Yorùbá tó lọ́ra yìí ẹ jẹ́ ká kọ́kọ́ tẹ̀ báṣubàṣu náà ká kọ́ra àwọn lọ́nà ká tó wá lọ fi àbọ̀ bá ti wá bó ṣe ń lọ láàrin wọn nìyẹn òun la ṣe ń bẹ̀yìn wípé ẹ̀yin káàrọ̀ òjíire ẹ jẹ́ ká tẹnu ara wa ká mọ̀ wípé bí ìlú Nàìjíríà tá a fi pera wa yìí ibi ìpínlẹ̀ la wà gẹ́gẹ́ bí ìwọ tó ń wò mí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ṣé o ní ìfọ̀kànbalẹ̀ ní Nàìjíríà ẹ̀yin tẹ́ wà lábroad pàápàá tẹ́ wà ní lókè òkun tá à ń pè ní diaspora gẹ́gẹ́ ọmọ káàrọ̀ òjíire ǹjẹ́ wọn gan ní ìfọ̀kànbalẹ̀ ǹjẹ́ o lè sọ pé tọ́ o fọwọ́ ṣe àpò ọmọ Nàìjíríà ní ẹbí ǹjẹ́ gbogbo nǹkan tójú ẹ̀ ń rí láti lu Nàìjíríà àti nǹkan tó ń gbọ́ ǹjẹ́ ó mú inú ẹ̀dùn láti máa sọ pé o fọwọ́ ṣe àpò ọmọ Nàìjíríà ní ọbí à ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n dúró pẹ́ ni pé wọn ti ẹ̀mọ̀ kan tá à ń sọ àbàtà ọ̀pọ̀lọpọ̀ ló ta kété bẹ́ẹ̀ tí ò bá odò tán bẹ́ẹ̀ dẹ̀ ni yàyí jẹ wá òun la ṣe ń sọ wípé ẹ jẹ́ kí gbogbo wa àwa tá àti ẹ̀ mọ bó ṣe ń lọ ẹ jẹ́ ká lọ fi sínú àdúrà ṣé nǹkan tó wà nílẹ̀ yìí ṣé lóòótọ́ ló jẹ́ wípé Ọlọ́run ló fẹ́ ṣe é ni àbí ìkara làwọn tó ń ṣe àbí ìkara ni wọ́n ń ṣe
Olúwa ò ní fi ara pamọ́ jẹ èèyàn níyà ó mọ̀ wípé òun ló rán wa níṣẹ́ yìí tá a fi ń ṣe. Ẹ jẹ́ ká gbìyànjú ká mọ̀ wípé ọmọ Yorùbá tá a bá kúrò nínú ìgbèkùn Nàìjíríà ó léwu ńlá. Tá a bá fi máa rí ọdún bíi 3 tílẹ̀ Yorùbá bá sì wà mọ́ tó ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ṣùgbọ́n ní agbára Ọlọ́run ẹ̀bẹ̀ là ń bẹ gbogbo wa. Ẹ jẹ́ ká fi ìfẹ́ ṣe é. Ẹ jẹ́ ká wà nínú ìṣọ̀kan. Gbogbo ẹ̀yin bàbá wa pátápátá, ẹ̀yin ọba wa, gbogbo ẹ̀ náà lẹ́yìn náà ti rí gbogbo àwa tó ń sọ yìí. Wọ́n ṣe pé bóyá ó ní nǹkan kan tí à ń rí gbà lẹ́nu ẹ̀, bóyá àwọn kan ló rán wa níṣẹ́ tàbí owó kan ni là ń pín, bí kò ṣe wípé ẹ̀dùn ọkàn wípé ìran yìí ó ti di ìran tó jẹ́ wípé ẹni ìsọ́jú ni wọ́n ṣùgbọ́n tó ti sọ di ẹni ẹ̀yìn. Ìran yìí ọ̀rọ̀ tí Ọlọ́run kó lé wa lọ́wọ́ o làwọn ayé ń pín mọ́ra wọn lọ́wọ́ tó wá ń lo ògo wa. Ẹ wo nǹkan tó wá kù pátápátá nílùú wa ní Nàìjíríà yìí. Wọ́n lé àwọn ọmọ káàárọ̀ oòjíire wọ́n lé wa jáde. Wọ́n fi ọmọ tí wọ́n rọ́pò. Wọ́n dẹ̀ ṣe lé wa jáde bẹ́ẹ̀ ni wọ́n pa wá yẹn ni pé wọ́n ń gbìyànjú láti máa tẹ ògo wa mọ́lẹ̀. The population of Yorùbá is being reduced within Nigeria. Gbogbo àwọn nǹkan yìí pátápátá láti lẹ́yìn náà ti rí. So àlàyé tá à ń ṣe yìí àṣẹ nítorí pé ó ní nǹkan tá à ń fẹ́ nìdí ẹ̀ bí kò ṣe pé a fẹ́ ìrọ̀rùn fọmọ Yorùbá. A dẹ̀ fẹ́ gba òmìnira káwa náà ká lè jẹ́ ènìyàn ní àgbáyé. Gbogbo ìlú darí tí wọ́n sá eré ìje wọ́n fẹ́ jẹ́ number 1. Gbogbo ìran náà du ìran wọn. Ẹ wo nǹkan tó wá pọ̀ ní Israel, ẹ wo Gaza, ẹ wo àwọn Fúlàní, ẹ wo àwọn òyìnbó, ẹ wo àwọn Ìgbò, oníkálukú du ìran tiẹ̀. Àwọn ọmọ káàárọ̀ oòjíire kí ni nǹkan tó ṣubú tẹ̀ wá tí a lè ríran ká mọ̀ wípé àwọn ọmọ káàárọ̀ oòjíire a gbọ́dọ̀ wà nínú ìṣọ̀kan káwa náà ká du ìran wa kó má bàa di ohun ìparẹ́ fọjọ́ iwájú. Bí agbára ṣe Ọlọ́run ojú òní tiwa o. Rálì ń bọ̀ gẹ́gẹ́ bí àlàyé tá a ti ń ṣe. Gbogbo nǹkan tí a ti ṣe ní ètò nígbà tí àsìkò bá tó a máa fi tó gbóyin létí lẹ́sẹẹsẹ. Bí agbára ṣe Ọlọ́run àwọn alálẹ̀ wọn á dúró tiwa o. Ọ̀run tó dá ilẹ̀ Yorùbá síbi tó wà lágbára Ọlọ́run kò ní jẹ́ kí àjẹ́ wa gbé. Mo kí bàbá mi Èémọ̀lá ẹ káàbọ̀ sí orí ètò. Bàbá mi Ọmọborí Owó ẹ kú àtàárọ̀ ní agbára ṣe Ọlọ́run ojú òní tì yẹn kú gbogbo ọ. Ìyá mi Ájì Akúnyàrá pọ̀ ẹ kú ìtẹ̀síwájú o. Ẹ ṣe wá dúpẹ́ lọ́wọ́ yín bàbá táì olórí wa ni wọ́n ti bá aṣọ látàárọ̀. Ẹ báyìí máa fẹ́ adúpẹ́. Ní báyìí máa fẹ́ pé bàbá wa Èémọ̀lá tí wọ́n jẹ́ igbákejì bàbá àwọn náà ní gbólóhùn kan àti àlàyé èyí tí wọ́n fẹ́ ṣe fún àwọn ọmọ kóòtù òjìrè lónìí. Tí ẹ bá wò ó ẹ rí wípé àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí tí mo sọ àwọn kan rò pé Yorùbá nation ti kò ní kó kú. Ẹ rí bí Yorùbá ní mọ̀jàmọ̀sá òun náà ni àmọ́ màkìkanjú òun náà ni ojú ogun. Tó bá le díẹ̀ a tún rọ̀ díẹ̀, tó bá rọ̀ díẹ̀ a tún le díẹ̀. Àkókò yìí ẹ rí pé kọ́kọ́ rọ̀ ó rọ̀ àmọ́ wà láti sin ti òkú màmá wa tán báyìí yóò tún gbéra padà ní pẹrẹwu. Ẹ̀yin èèyàn mi, èmi ni ọmọ yín tòótọ́ Mariam Aláoyè Nurudeen alias ọmọ bàbá gbàgede mọ̀. A ti dé pẹ̀lú Ramadan package wa lọ́dún yìí bí a ṣe máa ń ṣe lọ́dọọdún. A ti pack àwọn oríṣiríṣi oúnjẹ sínú àwọn páálí wọ̀nyí. Ìtó bẹ̀rẹ̀ látòrí 15,000 tó fi dórí oní 200,000 naira. Irú kékeré páálí ọwọ́ mi yìí òun ló ní 15,000 naira. Àwọn oúnjẹ kéékèèké ló wà nínú ẹ̀ tẹ̀lé fáwọn òṣìṣẹ́ yín, tẹ̀lé fáwọn olólùfẹ́ yín, tẹ̀lé fáwọn ẹbí yín tó fi dórí páálí ńlá tó wà ńlẹ̀ yìí. Òun ó wá pẹ̀lú full bag of rice oní 200,000 lòun. A ní oní 120,000 àdẹ̀ní oní 50,000. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí oríṣiríṣi nǹkan la kó sínú ẹ̀. Bí oúnjẹ yẹn bá ṣe pọ̀ sí òun náà ni páálí yẹn ṣe pọ̀ sí. Bẹ́ẹ̀ ṣe rí oríṣiríṣi ìtó lẹ́ja, ìtó ní mílù, ìtó lóróró gbogbo ẹ̀ pápátá láti ṣe ètò ẹ̀ fún yín láti fún àwọn èèyàn nírọ̀rùn tó wà ní Nàìjíríà yìí. Ẹ dẹ̀ ní láti sanwó delivery o àti fi gbogbo owó delivery sínú ẹ̀. Àti wá ní èyí tó jẹ́ pé ẹ lè há ní àsàlátù ni fún tefsir ni abẹ́kọ̀fẹ́ fún àwọn èèyàn nínú àwẹ̀ yìí. Ìta àti print sí ìta print sí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí kò sí bí a ṣe lè bá yín ṣe. Ẹ jọ̀ọ́ ẹ kàn sí wa lórí fún nọ́mbà wa tẹ́ ẹ̀ ń wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ máa rí flyer wa lẹ́yìn fídíò yìí kẹ́ ẹ fi mọ gbogbo àwọn ètò tá a ti ṣe kalẹ̀ fún yín. Ramadan Kareem. Bàbá wa Èémọ̀lá ẹ káàbọ̀ sí orí ètò àwọn ọmọ kóòtù òjìrè
wọ́n fẹ́ gbọ́ òyìn lọ́jọ́ tòní wọ́n fẹ́ mọ̀ tí ẹ̀mọ́ ẹ ṣe ẹ káàbọ̀ wá ẹ mọ̀lá. ẹ ṣé gan bàbá wa Ọmọborí Owó, mo dẹ̀ dúpẹ́ lórí gbogbo wa tó wà lórí ìkànnì Yorùbá World Media. Pàápàá jùlọ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Akintoye tí wọ́n fi ara ńlẹ̀ tọ́hàn ní ó ti sú mi, ẹ jẹ́ kémi náà lọ sí mi. Bàbá yìí dedicate gbogbo the remaining part of his life for the last 5 years tèmi ti mọ̀ wọ́n for this struggle pé àní dandan sẹ́ Yorùbá máa bọ́ lóko ẹrú. Bàbá ò sí lẹ́sìn kì í ṣe nǹkan ìdùnnú, but it's the circumstances tí gbogbo wa bá ara wa. So ibi tá a wà yìí kí Yorùbá tètè bọ́ òun là ń dù. Mo sọ nǹkan kan fún wa àwa ọmọ Yorùbá ní ọdún tó kọjá tí ò tí pẹ́ náà, I think that was about December. Ìgbà tí bàbá ní kí n wá ṣe deputy wọn, mo dẹ̀ ní òtítọ́ àti òdodo ni mo fi máa bá àwọn ọmọ Yorùbá lò, and gbogbo bó bá ṣe ń lọ ni màá máa jẹ́ kí a máa gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń béèrè account wa, báwo ló ṣe ṣe, báwo ló ṣe jẹ́, kí ló ń ṣẹlẹ̀, kò yé wa. In fact ìgbà kan tẹ̀ pè mí pé àwọn owó tó ń dá síbẹ̀ wọ́n ní wọn ò rówó mọ́ igbá àwo. Mo dẹ̀ ní well ètò ń lọ lórí ẹ̀. Ìgbà tí èmi di deputy, nǹkan tí mo ṣe ni pé gbogbo àwọn tó wà involved mo pe gbogbo wọn, mo pe tọ̀tún mo pe tòsì, kí ló ti ṣe, báwo ló ṣe jẹ́, kí ló dé, kí ló fà á. So gbogbo àwọn yẹn ni mo gbìyànjú. Èyí tá a lè ṣe a béèrè lọ́wọ́ àwọn tó lè bá wa ṣe. Mo mọ̀ pé ó dàbẹ́ ni pé ó fẹ́ pẹ́ díẹ̀, àmọ́ a ti wá débi tá à ń lọ. Àwọn finance wa wọ́n ti ń ṣiṣẹ́, wọ́n ń ṣiṣẹ́ gudugudu méje. Wọn ò dẹ̀ dáwọ́ dúró pẹ̀lú pé bẹ́rẹ̀ à wà ńlẹ̀, iṣẹ́ yìí ń lọ. So nídìí èyí mo ní àwọn èèyàn béèrè pé central account a fẹ́ dáwó, wọ́n dáwó padà, kí ló ń ṣẹlẹ̀? Now nǹkan tó ṣẹlẹ̀ ni pé there were some things tó àwọn kankan wà tó ṣẹlẹ̀, so àwa ní òkè láti àríwá pé àwọn kankan ṣẹlẹ̀ sí account yẹn tó dẹ̀ fẹ́ ṣe change over, pé òkè o kàn ṣètò account míì tó máa kówó sí. So àwọn ibi tó wà wọ́n dẹ̀ kọ check yẹn, so check yẹn àti send ẹ̀ sí àwọn finance, so check yẹn ó ti wà lọ́wọ́ wọn sìn. Àmọ́ àwọn tó subscribe sórí website wa nígbà kan, subscription yẹn àwọn kọ̀ọ̀kan because it's powered by Stripe tá a dẹ̀ fi power ẹ̀ kẹ̀dẹ̀rẹ́. Àwọn Stripe tó open yẹn sórí account yẹn wọ́n ti pààrọ̀ ẹ̀, so àti wá open Stripe míì tá a dẹ̀ open is proving a little difficult to transfer it to the new one. So àwa ní òkè àwọn tó subscribe sí orí Stripe yẹn, àwọn tó subscribe sórí Stripe yẹn, they can go online and then unsubscribe. So tó bá ti unsubscribe within a week time, ìwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ a lè pe gbogbo ọmọ Yorùbá pé account wa ó ti wá ready o. Everybody a lè wá padà sórí website yẹn, a lè wá ní òkè kan resubscribe. So mo mọ̀ pé àwọn tó subscribe tẹ́lẹ̀ ẹlòmíì ti cancel subscription wọn. Tó bá padà sórí Stripe sórí website wa, all you just need to do is ó ní táàbù kan tó ń pè ní donation
So tẹ bá rí tab tó ń pè ní donation yẹn, all you just need to do is go on there and then á bèrè pé subscription. Tẹ bá tẹ subscription, á wá bèrè lọ́wọ́ yín, are you already registered or you want to log in? If you are already registered anyway, all you just need to do already register. Email yín tẹ fi register níjọ́sí ní kẹ́ click in. Tẹ́ ẹ bá rántí password yín, á ní forget password. Á send the temporary password sí orí email yín. Ẹ lè fi temporary password yẹn kẹ́ fi login. Á dẹ̀ ní kẹ́ change password yín sí nǹkan tí ẹ bá fẹ́ lò. So tẹ́ bá subscribe, it will tell you straight away that you have an active subscription. Tẹ́ ẹ bá dẹ̀ subscribe, it will tell you you do not have an active subscription. Fún àwọn tó bá ní active subscription, that's fine. Àwọn tó bá ní active subscription, all you just need to do is to unsubscribe. Tó bá ti wá di ìwòyí ọ̀sẹ̀ tó ń bọ̀, àá wá bẹ̀rẹ̀ sí polongo fún gbogbo àwọn ọmọ Yorùbá. The new stripe is ready. Within the next few days, títí ọ̀la àbọ̀túnla, wọ́n máa fi sórí website wa. So but before then, kí àwọn tó bá yìí ní active subscription, eléyìí fún àwọn tó ní active subscription lọ́wọ́lọ́wọ́, they can go on the YSDM website. Ẹ bá lọ sí ysdm.org, ẹ lọ sí donation, kẹ́ dẹ̀ lọ sí subscription, á dẹ̀ ní kẹ́ login. Ẹ lo login details yín yẹn, kẹ́ fi wá unsubscribe. By this time next week, tá a bá ti ṣe gbogbo nǹkan tá a ní ṣe sórí website yẹn, àwa lè sọ fún àwọn èèyàn pé okay o, ó dáa o, website wa ó ti ready o, ẹ jẹ́ kí àwọn èèyàn wa kọ́ wá subscribe ká lè máa fi owó ná. Gẹ́gẹ́ bí dáàdì wa ṣe sọ, Professor Banji Akintoye, wọ́n ní láìpẹ́ láì jìnnà, àá bẹ̀rẹ̀ sí rí iṣẹ́ tá a ti ń ṣe. Àwọn iṣẹ́ yẹn kẹ̀dẹ̀ rí, wọ́n ní owó ní kẹ̀kẹ́ ìyìn rere. Ẹ má bínú. Wọ́n ní owó ní kẹ̀kẹ́ ìyìn rere. So tọ́rọ́ kọ́bọ̀, iní tere èjì tere, ó níbi tó ń dé o, ó dẹ̀ ní nǹkan tó máa gbọ́. Ìgbà tí subscription yẹn bá bẹ̀rẹ̀, a lè sọ fún àwọn èèyàn, there are I think 4 or 5 categories táwọn èèyàn lè subscribe sí. A ní ẹwà Ọ̀rànmíyàn, a ní security fund, a ní welfare, a dẹ̀ tún ní central account. Although central account yẹn a máa sọ di future funds, torí a ní ibi tá à ń kówó sí tó jẹ́ pé a lè fọwọ́ kàn sìn. Nígbà tí ilẹ̀ Yorùbá bá dé, ibẹ̀ ni owó tá a fẹ́ fi tún ìlú wa ṣe, tí wọ́n ti bà ìlú jẹ́ fún wa, ibẹ̀ ni a máa ní káwọn èèyàn kó fi irú donation yẹn, ibẹ̀ ni kán fi sí. So mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá tó ti dúró tì wá for some time. Ó ti fẹ́ tó ọdún kan tí a ti ní issue pẹ̀lú central account wa, but I'm happy and I'm pleased to tell the Yoruba people pé ọ̀rọ̀ yẹn ti níyànjú o. Within a matter of days, this is not even weeks, within a matter of days, ọ̀rọ̀ yẹn á ti yọjú. Tí àwọn bàbá wa àti ìyá wa ní world media tó bá gbà mí láyè, I'll come back next week and tell you the updates. Hopefully by that time I'll be in a strong position to tell you, okay o, everybody o, ó yá ẹ jẹ́ ká lọ subscribe. Torí we need as many people as possible tó lè subscribe, ká lè tètè ṣe nǹkan tá a fẹ́ ṣe. So ìyẹn jẹ́ ọ̀rọ̀ tí mo ní lálẹ́ yìí. But apart from that, before I go, mo kàn máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá. I am very overwhelmed with your great support for the final burial of our mother.
mọ́mì wa Juliana Olúbùsọ́lá Akíntóyè, inú mi dùn, mo àdẹ̀mọ́ lóore, especially àwọn ẹgbẹ́ tó tún support wa, Ìfẹ́lódù o, multi-faith, interfaith, àpapọ̀ ọmọ Yorùbá, ìlànà ọmọ Oòduà, and all the YSDM family ní Canada o, ní Europe o, ní America. In fact, àwọn tí America yẹn wọ́n tẹ̀ jọ wá lójú, they did fantastically well. Àwọn YSDM ní homeland náà, àwọn náà ò kẹ́yìn. A dúpẹ́ lọ́wọ́ yín gbogbo fún ìrànlọ́wọ́ tẹ́ lọ sí wa. Gbogbo ibi tẹ́ bá ti yọ owó tàbí nǹkan kan tẹ́ fi support wa, Ọlọ́run á túbọ̀ máa pèsè sí i. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Ilẹ̀ ìlérí tá a dẹ̀ ń lọ lágbára Ọlọ́run, èmi nígbàgbọ́ pé 2025 yìí o, òun ló máa ṣẹlẹ̀. Àmọ́ kò ní wá ṣẹlẹ̀ tá a bá ṣiṣẹ́ yẹn o. So òun la ṣe ń ké sáwọn ọmọ Yorùbá pé àsìkò iṣẹ́ ti tó o, àsìkò iṣẹ́ ti yá. Ẹ má fi wá sílẹ̀ o, ẹ má dẹ̀ dá wa dá. Àwa nìkan ò lè ṣe o. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. So ìyẹn jẹ́ àwọn nǹkan tí mo mú wá fún wa lénìí. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, ìwòye ọ̀sẹ̀ tó ń bọ̀, I will come here and be able to say yes, àwọn nǹkan tá à ń wá o, Ọlọ́run ti ṣe fún wa o, adẹ̀ ti rí nípa ibi tá a lè máa ṣe dáwó sí fún ètò ìṣúná wa. So ìyẹn jẹ́ nǹkan tí mo fẹ́ sọ lálẹ́ yìí. Ẹ ṣeun gan ni. Ẹ ṣé gan. A dúpẹ́ ní ọwọ́ yín. Olódùmarè yóò bá wa wà pẹ̀lú yín. Gẹ́gẹ́ bí àwọn àtẹ̀jíṣẹ́ ilé tí àwọn èèyàn ń tẹ̀ ọ́ tó ló yẹ kí n jẹ́ ká. Ṣé olóòtú wa wà ń bẹ̀, Mr. Ọmọborewó? Yàṣẹ́ ń gbọ́ mi. Yà ẹ ṣeṣẹ́ tí ń gbọ́ mi. Bàbá Ọmọborewó. Mo ti ń sọ̀rọ̀ lọ, ẹ má bínú. Akin. Mo ti ń sọ̀rọ̀ lọ. Okay, ó wà lẹ̀. Àwọn àtẹ̀jíṣẹ́ ilé tí àwọn èèyàn ń tẹ̀ wọlé tí ó ń bẹ ní orí múmáwòrán yìí tí èmi náà ń wò ní àkàbí yìí. Inú wa dùn láti rí yín gẹ́gẹ́ bí Yorùbá World Media bí àṣejẹ́ ni wípé à ń pèpè sí ìjàngbara fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. A sì ń fẹ́ ohun tí yóò ní àmójútó torí pé àwa náà la polongo. Ṣẹ́rí tí ẹ bá ń bọ̀ ní ọjọ́ mẹ́jọ, fẹ́ rọ̀ yín pé ẹ má dá nìkan wá. Ẹ bá wa wá pẹ̀lú àwọn tí wọ́n wà ní ìgbọnnu ètò yìí bíi finance secretary, bíi deputy finance secretary, PRO àti àwọn tí wọ́n bá lè jọ kọ́wọ́ọ́rìn pẹ̀lú yín wá torí pé mo mọ̀ pé ní agbára Ọlọ́run àwọn ọmọ ilẹ̀ Yorùbá wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí a fẹ́ bi yín. Lásìkò yìí àsìkò tí ìbéèrè tá a máa bi yín léèrè ni ní bínú sí wa torí pé àwọn tí wọ́n ń wò wá mọ̀ wípé lórí Yorùbá World Media òun náà ni àwọn ti lè rí òótọ́ àti òdodo ọ̀rọ̀ léyìí tí a sì ní fi gbá kan ọ̀kan nínú. Lóòótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ wípé another account mi ti ready láti lò fún ìran Yorùbá ní àfikún gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè ẹ rí wípé tí ìjọba kan bá lọ ìjọba kan mi àtúndé, ìjọba mi àtúndé, ìjọba mi àtúndé. Àwọn ìjọba tí wọ́n ń lọ tí wọ́n ń dé yìí every one of them ni wọ́n ní policy and procedure tí wọ́n ń lò. Bẹ́ẹ̀ ni wọ́n sì ní àwọn tí wọ́n fẹ́ kí wọ́n bá wọn jọ ṣiṣẹ́ papọ̀. Àwọn kan ó lọ tí wọ́n ó resign tó jẹ́ wípé nígbà tí wọ́n bá lọ àwọn tí wọ́n bá take over àwọn náà tún ṣe bẹ̀rẹ̀ another new strategy pé kí làwọn tún lè gbà. That is the reason why la máa ṣe ń change ní àwọn leader láti lè jẹ́ kí àwọn leader míì tí wọ́n bá tún débẹ̀ kí wọ́n lè mú new idea, new ideology, new techniques kí wọ́n tún lè mú wọlé sí ohun tí à ń ṣe yìí kó lè bá a lójútùú, kó lè bá a ní ìtumọ̀. Òun náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí ló ṣe máa ń wáyé. Ìdí nìyí tó jẹ́ wípé àsìkò bàbá wa Ẹ̀mọ́ Látàn wà ń bẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ni wọ́n ó tún jọ ṣe ìjọba, ni wọ́n ó jọ ṣe eléyìí tí títí tẹ́nà tí wọ́n náà tí wọ́n yóò fi parí. And then every one of them they are reside in a different zone, in a different area tó jẹ́ wípé ó nílò procedure láti rí pé láti fi kún, láti yọ kúrò, signatory ni, additional ni,
àwọn executive ni àwọn nǹkan wọ̀nyí ó máa ń require changing of pé kí ni o ká update account wa àmọ́ àwọn owó tá a ní bẹ́ẹ̀ wọ́n ó wà níbẹ̀ wọ́n ó sì dúró síbẹ̀ ní pẹrẹwu tí kankan ò ní ṣe wọ́n tẹ́ra ò sì ní rìn wọ́n tí kankan ò ní ṣe wọ́n so ní lára Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ àárí gbogbo àwọn tí wọ́n jẹ́ new executive tí wọ́n ń bá bàbá ṣiṣẹ́ papọ̀ torí pé ṣiṣẹ́ àbáwọn ẹ̀ mọ̀ ọ̀la nìkan òun náà ni a ó máa rí ojú wọn ẹ lọ a kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ mọ àwọn tí wọ́n wà ní ìgbọ̀nù ètò ọ̀rọ̀ ìṣúná tẹ́lẹ̀ tí ó fara pẹ́ ti ọ̀rọ̀ Yorùbá Nation múlẹ̀ tí a jẹ́ àpín ara múlẹ̀ tí wọ́n lọ́wọ́ máa gbà láyé ẹ ṣe pọ̀ mà. a jẹ́ àpín ara ẹ wà mute mute o ajá. mo ṣe máa ń ṣe nìyẹn màá ṣí fídíò mi ní ṣí mo kí gbogbo wa ẹ pé ẹ kú àtàárọ̀ ẹ kú ìjókòó ẹ kú ọ̀rọ̀ ìlú ẹ kú ọ̀rọ̀ bàbá gbogbo àná làádàgbà làádògbò lágbára Ọlọ́run àní kánjú kú àní kú lọ́mọdé àdẹ nídàgbà àyà ẹ bá mi gbójú ayọ̀ sókè ìwé bàbá òun náà ni ìmí ìtú ti dé báyìí o ìwé tí bàbá kọ tó jẹ́ Yorùbá the Yorùbá people látọ̀dọ̀ bàbá wa Bánjí Akíntóyè bàbá ọmọ bàbá àdùnnú mi mọ̀ bóyá ẹ̀ ń rí bí mo ṣe ṣé à ń rí ṣá orí mi fúnra mi ò rí àhá ó dà pé mò ń rí báyìí bàbá àdùnnú bàbá ọmọ bàbá àlùbáríkà ìwé tí bàbá kọ nìyẹn ọdún méjì ni bàbá fi kọ̀wé ìjáde wọ́n dẹ̀ sọ wípé wọ́n ti ń pinlẹ̀ á ti fẹ́ẹ̀ tó ọdún 6 àbí jù bẹ́ẹ̀ lọ tí bàbá ti ń pinlẹ̀ kó tó di pé wọ́n wá jókòó láti kó papọ̀ fún ọdún 2 ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run ọba àwa tá a ti rà á ẹ lè máa testify pé nǹkan tẹ́ ẹ rí nínú ìwé yẹn kódà gbòógì ni nǹkan tí ẹ fẹ́ rí ni ìwé tí a máa rà tí a máa fi lọ́mọ lọ́wọ́ ni kì í ṣèwé kékeré o bí mo ṣe gbé dání ọwọ́ ń ro mí ìwé ńlá gidi gan ni with nearly 90 pages ló wà níbẹ̀ oríṣiríṣi ló dẹ̀ wà nínú ẹ̀ ẹ jọ̀ọ́ 90 pages 900 pages ajẹ́ sorry 900 pages ṣẹ́rí táwẹ̀ bá ti gbòòyàn bó ṣe máa rí nìyẹn mo ń jẹun lọ́wọ́ mo gbóúnjẹ sẹ́gbẹ̀ẹ́ ni about nearly 900 pages ló wà nínú ẹ̀ not 90 nearly 900 pages ṣe ti rí kì í ṣèwé kékeré ìwé ńlá ni ṣe ti rí hardcover ẹ̀ ó ti tán so eléyìí tó wà ní ìsìn bí a ṣe ń tẹ̀ mọ̀ pé hardcover 150 120 láta this one is £100 ẹ dẹ̀ máa fowó gbígbé sí $6.99 tó bá jẹ́ UK tó bá jẹ́ ìta ni iye tá máa fi gbé aṣàlàyé fún yín but ní UK $6.99 la máa fi gbé wá fún yín tó yẹ pé first class ẹ máa rí gbà ẹ jọ̀ọ́ ẹni tó bá sì fẹ́ ẹ bá wa ẹ pè wá sí orí nọ́mbà yálà ẹ máa pe any Yorùbá World Media yálà ẹ máa pe any Yorùbá World Media ni o any Yorùbá World Media tẹ bá pè ẹ pè wọ́n àbí Koiki ni o Dr. Zabby Ọmọborí Owó Bàbá Ògúnríbidó Hájì Akínyàrá Prince Albert gbogbo wa tí ẹ bá lè pè ní Yorùbá World Media ìmá Àkàlàmàgbò TV Àṣà àti Ìṣe gbogbo ẹ tí ẹ bá lè pè ní Yorùbá World Media wọ́n mọ nọ́mbà tí ẹ máa fún yín nọ́mbà tí ẹ máa pè nọ́mbà náà màá lè sọ ẹni tó bá lè bá wa táìpẹ̀ sílẹ̀ kó táìpẹ̀ +44 7946 313160 nọ́mbà tí ẹ lè pè tẹ́lẹ̀ tètè tún gẹ̀ẹ́tì nìyẹn tí a máa fi send account number fún yín tí ẹ máa bá wa fowó síbẹ̀ tẹ́ bá ti fowó síbẹ̀ ẹ fún wa ní confirmation lórí nọ́mbà tí mo pè fún yín ní ìsìn yẹn tẹ́ bá ti fún wa ní tẹ́ bá ti confirm pé owó ti dé account ìjọ́ kejì ìjọ́ kẹta à send ẹ̀ sí yín every Friday la máa ń post tẹ́ bá send ẹ̀ during the week Friday or Saturday lágbára Ọlọ́run àájù sí yín rí gbà ẹ ṣé àdúpẹ́ ojú òní tì yín o gbogbo wa tá a wà nídàálẹ̀ àkérò òkòdélé àwa tá a wà nílé náà ní agbára tí Ọlọ́run kan kò ní ṣe wá àdélébáre àrìnàkórè o ẹ ṣé mo dúpẹ́ bàbá Ọmọborí Owó mo sọ sí yín náà ájì akẹ́ tó kúrò lórí ètò torí wípé ìwé tẹ́ ní bàbá ṣe yìí kì í ṣe àwọn ará àta gan ló yẹ kí wọn ò ní bí kì í ṣe wípé àwa tí a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nítorí pé ohun tí ó kọ́ àwọn ará àta lẹ́kọ̀ọ́ ó ń bẹ táwa ní o fi ṣe program lórí bẹ́ẹ̀ mi ò ní tí n bá fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ báwo lèmi ṣe lè ní mo dẹ̀ fẹ́ sọ ọ̀nà wo ló lè gbà dé ọ̀dọ̀ tèmi ń bì àwa táwa lẹ́yìn
arabulẹ̀bù báwo làwa ṣe lè rí wáyà pé sọ jẹ́ kí n mọ̀ torí àwa náà gbọ́dọ̀ ní ẹyọ kan ìwé tó compulsory fún gbogbo mídíà pátápátá tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá ni torí pé ibẹ̀ lẹ́ẹ̀tì máa mú àwọn ẹ̀kọ́ tí ẹ ó máa fi kọ́ àwọn ènìyàn ibẹ̀ lẹ́ẹ̀tì máa lè sọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ wípé Yorùbá nation fẹ́ lọ bàbá ti ṣèwé débi wípé the reason why Yorùbá having the problems, the reason why Yoruba is being scattered around the globe. Elowo, we have Yoruba in Cuba, we have Yoruba in Brazil, we have Yoruba in Chad, we have Yoruba in Ghana, we have Yoruba in Cameroon, we have Yoruba in Turkey, and then we are all scattered. Why? Can you reason so far? It is because the British, they believe that if Yoruba are together, we will be the one leading the world. So that is why they use what we call a kind of dividing Yoruba into a small state. Despite that, Yoruba is still the largest ethnic group in Africa. Despite that, so ìwé yìí ó sọ most important thing ti Yoruba tó jẹ́ so àwọn tá a fi máa ṣe program, àwọn tá a fi máa sọ̀rọ̀ ó wà nínú ìwé yìí. I urge all those who are advocates for the Yoruba self-determination to have this book and use it in all their programs. Àwọn àdáni kan tán ló bí ìtọ́ àbákọ pé the pathway to the Yoruba prosperity ẹ lọ wo owó yẹn náà. Ọlọ́run onígbàgbọ́ mọ́ borí owó ṣe ń gbé lẹ̀ o. So Ọlọ́run yóò ràn wá lọ́wọ́, Ọlọ́run yóò ṣàánú fún wa lágbọ́ Ọlọ́run. Ẹ dábàá ní ọkọ̀ tí ó ní 900 pages. Pàtì wo lẹ́tí kà bẹ́ẹ̀ sọ fún wa, ẹ dárí tiẹ̀ fún wa lórí program. Kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ ní ìwé ọ̀hún? Ṣé màá jẹ́wọ́ fún yín níwájú Ọlọ́run àti èèyàn autobiography bàbá the first page ni mo ṣe kà ṣáàyè wà kí Ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa ni ẹ jọ̀ọ́ torí bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo kọ́kọ́ rà á níwájú Ọlọ́run àti èèyàn lọ́dọ̀ bàtà ṣe birthday bàbá wa Sunday Igboho ìyẹn ni mo mú wálé nítorí pé mo ní holiday ńgbà yẹn kò lo ijọ́ méjì lọ́dọ̀ mi kí wọ́n tó máa sọ pé kí ọ̀wọ́n fẹ́ mo tà á mo fẹ́ lò míì eléyìí tó ṣẹ̀ṣẹ̀ dé yìí mi ò tí ì yọ kankan sílẹ̀ ńbẹ̀ ti studio ni mo mú wá fún yín ti studio ni ó ti tán ti studio lélẹ́yìí tí mo mú wá fún yín tí mo tún fi ń wò yìí yìí tó ṣẹ̀ṣẹ̀ dé mi ò tí ì já tí n bá kọjú fóònù mi tí mò ń lò sí ibà ó wà lórí nínú carton bíbà ó ṣẹ̀ṣẹ̀ dé ni. so ẹ tó bá fẹ́ nítorí pé ìwé tó tóbi ni yìí tó lè send tó pọ̀ jù tó send sí wa tó pọ̀ jù is 10-12 bó ṣe máa ń send ẹ̀ nìyẹn because ó pọ̀ ó tóbi so ó ní volume tó ó ní pálí ńlá lọ fi send ẹ̀ sí mi lélẹ̀. so ẹ bá wa sọ bí ká ṣe máa lọ́dọ̀ tí wàá máa kò síbi tá a ti lè send ẹ̀ bàbá ọmọ borí owó kò síbi tá a ti lè rí tí ẹ bá fẹ́ ká send ẹ̀ sí ibi tí ẹ wà á send ẹ̀ sí yín a ti send méjì séyàn kan ìkan ní Germany ìkan ní Switzerland tí a ti send ẹ̀ sí wọn gbogbo àwọn tó bá jẹ́ Europe náà kò ń pọ̀ less than £10 la fi ń send ẹ̀ tó bá ti jẹ́ Europe. ok kò sí wàhálà ẹ máa send ọ̀yọ̀ kan sí wa ẹ ṣeun gan ni a dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ bá dẹ̀ ní ìwé ọ̀hún wọ́n ní nọ́mbà tí ẹ lè pèsè ó náà ní +44. èmi náà máa ti next time máa ti ka díẹ̀ at least maybe about 10 pages kó tó di pé mo tún nà sí bóyá lálẹ́ yìí nísìnyí tí mo less busy màá jókòó máa ka díẹ̀ lẹ́ ṣe. ìwé yẹn da èmi gan ti ka díẹ̀ nú ẹ̀ mo ti ra kọ́pì kan. so kí Dr. Sabi kí wọ́n bá wa kí bàbá wa ẹ̀ mọ̀lá kí wọ́n sì bá wa kásẹ̀ tó ńlẹ̀ fún ti tòní mọ̀ pé ní agbára Ọlọ́run ní ọjọ́ mẹ́jọ a tún rí ìjọba ẹ̀mọ́lá pẹ̀lú àwọn ìgbìmọ̀ wọn ní orí ètò wa láti tún wá ṣàlàyé tẹ̀síwájú níbi tí ìdádé dúró wá wá rọ gbogbo ẹ̀yin yẹn wa mo bẹ̀ nítorí tọ́lọ́run tó bá ti di ọjọ́ mẹ́jọ jẹ́ ká tún gbá òkú ti Yorùbá wa SDM láti rí i pé wọ́n ṣe àṣeyẹ èyí tí alákàn tí ó ń ṣe ìpínlẹ̀ yìí òun náà ni yóò jọ̀ràn wà lọ́wọ́ láti rí i pé wọ́n tẹ̀síwájú nínú ìjàngbara ilé tó wẹ̀rẹ̀ Dr. Sabi ẹ bá wa kí àbọ̀ ẹ̀mọ́lá kí ẹ sì bá wa dágbére fún. bàbá wa ẹ̀mọ́lá wọ́n fẹ́ ṣàlàyé ìwé wọn náà ti ka díẹ̀ jẹ́ ká bá a ṣàlàyé wọn náà ti ka díẹ̀ nínú ẹ̀. ẹ ṣe gan ìyá wa Zabi mo ti ka díẹ̀ nínú ìwé yẹn bàbá wa ṣàlàyé bí Yorùbá ṣe jẹ́ àti pàápàá jùlọ ibi tí Yorùbá dé kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan bá a ṣe spread títí dé Ghana títí dé Togo Côte d'Ivoire Senegal
gbogbo ẹ̀ ló wà ní ìwé yẹn. Tá a bá go further ó sọ̀rọ̀ nípa àwọn tó ti jẹ́ èèyàn pàtàkì nílẹ̀ Yorùbá. Bàbá Ìmọ̀lá mo máa stop yín bí tẹ wà yẹn á yìí ń ta ìwé lọ ni mo kàn ní sùúrù látẹ̀kọ́ ni ìtọ́wò yẹn ti tó ẹ má lọ sí ìbẹ́ẹ̀dẹ̀ lájẹ̀fẹ́ tàwé ni ẹ má kà fún wa ẹ má kà fáwọn èèyàn. Ìyẹn tún máa jẹ́ káwọn nǹkan tó kọ sínú ìwé yẹn pọ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀ ìtọ́wò yẹn ti tó ẹ ṣe gan ni God bless you sir ẹ bẹ́ẹ̀ ṣe tó ẹ má tún lọ deep ẹ ìtọ́wò yẹn ti tó mi ò ní deep ẹ ṣe gan. Ẹ bá wa sọ fún ẹ kó máa fojú sọ́nà káwọn fojú sọ́nà láti lè ọ̀dà lọ́wọ́ Àjíà ní nọ́mbà tó ń fi sílẹ̀ ọ̀bọ̀yà kàdé máa bẹ díẹ̀díẹ̀ èyí tẹ bá tún fẹ́ lọ another one tẹ bá fẹ́ step tẹ bá tún fẹ́ lọ tẹ bá wá ní next week ẹ tún bẹ fáwọn èèyàn díẹ̀ tẹgbọn ẹlòmíì máa fẹ́ gbọ́ ẹbọ ẹ má jà ìwé tó yẹ kó lúkálùkù kó ní sórí tébù ẹ kó máa kà it's 900 pages kò sí bá ṣe lè sọ 900 pages in just 1 or 2 minutes. So ẹ ṣe gan Dr. Zabby. Ẹ ṣe gan ni bàbá wa Ìmọ̀lá ẹ̀yin gan ló yẹ kẹ́ kí wa wọ́n ní ká kí yín ẹ̀yin gangan ló yẹ kẹ́ kí wa wípé a kú iṣẹ́. Because ẹ̀yin náà ń ṣiṣẹ́ fún wa ni ẹ̀yin ò tiẹ̀ tí ó yẹ ká máa mọ̀ pé ẹ̀yin lẹ́rọ mi ń ṣẹ́ bí bàbá wa ṣe lọ ṣe òkú mọ́mì wa a gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ lásán. Bẹ́ẹ̀ni irú èmi báyìí sì mo gbéra láti UK tí mo dìídì lọ. Bẹ́ẹ̀ni ìdẹ̀ ń ṣèmi nìkan a rí àwọn èèyàn wa tó pọ̀. Madam Ellen, Dr. Coker láti UK ń bì láti US a rí àwọn èèyàn wa tó dìde láti US a dẹ̀ rí àwọn èèyàn wa náà tó dìde láti Canada ẹ̀rọ bàbá Ológunlolúwa òun náà dìde láti US ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a bá dẹ̀ rí àwọn èèyàn wa ní ilẹ̀ Yorùbá from different states ló ti wá so àwọn èèyàn ló feel presence wa pé Yorùbá nation so yeah, it's something to be proud of and it's something to be happy about pé a yọ bàbá sílẹ̀ pé bàbá ibi tí Yorùbá nation ló kàn wá kò sí nǹkan tó kàn wá kan kínní so lórí ìyẹn a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó ṣe àtìlẹ́yìn wa torí táwọn ọmọ Yorùbá ò bá dúró tì wá gbogbo ìta ṣe gan ànílé. Àwọn tó ṣagbátẹrù. Gbogbo àwọn tó ṣagbátẹrù wa àdúpẹ́ lọ́wọ́ àmọ́ lóore Ọlọ́run àtúbọ̀ Ọlọ́run ò ní fi mí sílẹ̀ ẹ ṣe gan. Àmín. Ẹ ṣe gan ni dájì wa di dájì K Ìmọ̀lá ẹ ṣe gan ni God bless you ẹ kú rìn ẹ kú ìfẹ́ ọmọ ènìyàn ṣe gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀ gbogbo àwa mídíà lápapọ̀ táwa ní ọ́ndà bàbá wa Akíntóyè lákìyín wípé ẹ ṣe gan ni ẹ kú dìde ẹ kú àpọ́nlé tẹpọ́n bàbá lé lágbára lọ́wọ́ Ọlọ́run ní mo yẹ ara wa bàbá náà dẹ̀rẹ̀ Ọlọ́run á túbọ̀ jẹ́ kán pẹ́ fún wa gbogbo àwọn tán lè lọ náà tán wà nílé gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tẹ́ wà nílé tẹ́ ń gbọ́ wa àdúpẹ́ lọ́wọ́ yín wípé inú yín dùn ayọ̀ yín kún bàbá dé Nàìjíríà wọ́n tún padà sí Kútọ̀nù láyọ̀ àtàlàáfíà wọ́n tún padà wá dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ Yorùbá. Kò sí nǹkan tó ń jẹ́ Nàìjíríà mọ́ Dr. Zabby Yorùbá land ni o. Nàìjíríà ló ti kúrò àti Yorùbá land ló ti kúrò wọ́n lè padà sí Kútọ̀nù láyọ̀ àtàlàáfíà wẹ́ kò sí problem Ọlọ́run á gbàdúrà wa ọjọ́ òní tiwa ẹ ṣé gan ni God bless you gbogbo èyí tẹ́ ń gbọ́ wa nílé ẹ bá wa like ètò yìí ẹ bá wa pín ẹ dẹ̀ bá wa fi comment tí náà sílẹ̀ mo nígbàgbọ́ pé tó bá máa di next week gẹ́gẹ́ bí Daddy K bọ́n ṣe sọ á fi àyè sílẹ̀ láti lè pè wọlé bóyá ẹ ní ìbéèrè kan ìdí kan sídi kejì tẹ́ fẹ́ béèrè a máa ṣètò yẹn láti lè jẹ́ kí ẹ̀yin náà lè pè wọlé ní next week ní agbára lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run má ní òkú ló ń sọ̀rọ̀ Ọlọ́run níjà yọ sọnù bí igi ọwọ́ a máa jọ péjú títí dìgbà tá a máa fi gbé àsíá náà sókè láìpẹ́ láì jìnnà ní lágbára lọ́wọ́ Ọlọ́run mo rò pé bíbá ẹ la máa mú ètò wa sópin sí lọ́jọ́ títí òní Mr. Ọmọborí owó ẹ jẹ́ kí n dá padà sí ọ̀dọ̀ yín ẹ ṣé gan ni. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín kó tó di pé màá mú ètò ọ̀hún wá sí òpin bàbá wa Prince Albert wọn wà ń bì í bẹ́ẹ̀ náà ni bàbá wa Òòṣà Ńlá àwọn náà wà ń bì pẹ̀lú àwọn méjì náà
mo fẹ́ kí wọ́n bá wa gba ọmọ Yorùbá níyànjú pé àdídákẹ́ ká dákẹ́ fúngbà díẹ̀ kì í ṣe tójó ẹ̀rù ìjà òsì bọ̀ wá. Yorùbá ó ní àgbò tó fẹ̀yìn ní ó ní agbára báyìí òun náà ni olóòmù wa. Bàbá Prince Herbert máa fẹ́ kí ẹ bá wa gbóhùn sókè. Mo kí gbogbo wa lórí ìkànnì pé a kú àkókò tá a wà yìí o, àkàlẹ̀ àkàárọ̀ àkàsán àkú ìyálẹ̀ta. Mo kí Ọmọborí Owó ẹ kú ìdarí ètò náà, ọlọ́ọ̀bá á jẹ́ kó máa júṣe fún gbogbo wa o. Mo kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Yorùbá pátápátá nílé lóko lẹ́yìn odi káàkiri orílẹ̀-èdè gbogbo àgbáyé tá a wà pé á júṣe fún wa o. Èdùmàrè tó ti la ọ̀nà yìí, olùlànà tó là á mú wa délé láyọ̀ àtàlàfíà láìpẹ́ láìjìnà mọ́. Adẹ̀kí bàbá wa Emeritus Professor Adébánjí Akíntóyè bàbá wa, akíyín dáadáa ò dádì, ẹ pẹ́ fún wa o, ẹ dàgbà jù báyìí lọ o, nínú ọlá nínú ọlà nínú àlàáfíà. Èdùmàrè ò ní fàlàáfíà wọn yín o, àmì àṣẹ Èdùmàrè àti gbogbo àwa ọmọ yín náà. Bàbá wa mọ̀lá gbogbo yín náà la kí o, ẹ kú kalẹ̀ o, ẹ dẹ̀ kú ètò. Mo kí gbogbo wa Dr. Zabby Queen Ajé Àrà, bàbá Ọmọborí Owó, bàbá Ògùn Ríbídó. Mo kí gbogbo wa pátápátá láàyò ẹnìkan sílẹ̀. Ṣé rí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Yorùbá, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba, ẹ jẹ́ ká gbárùkù tí ń ta gbé dání yìí o. Ìyà tó ń jẹ àwa ọmọ Yorùbá pọ̀ o. Ẹ ti gbọ́ lọ́tún, ẹ ti gbọ́ lósì, ẹ ti gbọ́ níwájú, ẹ ti gbọ́ lẹ́yìn, ẹ ti gbọ́ káàkiri. Ìyà ipò o, kì í ṣe ọ̀rọ̀ ẹnu ṣeréṣeré o, eléyìí ò kì í ṣọ̀rọ̀ ṣeréṣeré o. Ẹ dìde kẹ́ gbárùkù yáyáyá tí ń ta gbé dání, tí bàbá wa tó ń ṣe aṣíwájú ẹ̀ tó ń gbé dání, tá a dẹ̀ tẹ̀lé wọn lẹ́yìn pẹ̀lú olóyè Sunday ọmọ Adéyẹmọ. Ẹ dìde o, ẹ jẹ́ ká dé ilẹ̀ lérí, ká padà ká kúrò lóko ẹrú tá a wà yìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tẹra mọ́ ìwọ́de tó ń bọ̀ yìí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde. Èdùmàrè á fi ìṣọ́ ààbò ẹ̀, á fi ṣọ́ ààbò wa, á fi ṣọ́ wa o. Àní rí ń gbé sọ̀nà dúró ṣe bí ọmọ. Mo kí wa àkúkalẹ̀ látàárọ̀ o, á júṣe fún wa o. Mo dá padà sọ́dọ̀ yín olóòtú. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ jẹ́ kí n lọ pé wa òòṣà ńlá ó yẹ yín náà bá wa gbóhùn sókè kó tó di pé àmùkájọ tó ń lẹ̀. Ẹ ṣe gan brọ́dà mi Ọmọborí Owó. Mo kí gbogbo àwọn ìyá wa, àwọn bàbá wa nínú ilé. Mo dẹ̀ kí àwọn tó ń wò wá náà ní ilé àti lókè òkun. Mo dẹ̀ kí àlejò wa bàbá wa Káyọ̀dé Ẹnímọ̀lá. Gbogbo ọ̀rọ̀ tẹ́ bá wa sọ pátápátá gbogbo ẹ̀ la gbọ́. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ kí bàbá wa tí wọ́n jẹ́ olùdarí ẹgbẹ́ yìí. Mo kí wọn, Elédùmarè ọba dẹ́dà ṣẹ̀dá á ró wọn lágbára. Agbára tí Elédùmarè ti ró wọn, ìyẹn bàbá wa Professor Bánjí Akíntóyè tó ti ń ró wọn bọ̀ látẹ̀yìnwá, Elédùmarè ò ní fi wọ́n sílẹ̀ lágbára ṣẹ̀dá. Mo fẹ́ lọ lórí ọ̀rọ̀ ìwé yẹn. Ìwé gidi ni mi ò tí ì ka ọgbọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ìwé yìí. Ó máa jẹ́ ìwé gidi. Ìwé tí bàbá wa bá tiẹ̀ kọ, mo mọ̀ pé ọgbọ́n àti òye ìmọ̀ máa wà nínú ìwé yẹn. Ṣùgbọ́n mo fẹ́ kí ìwé yẹn bó ṣe jẹ́ èdè òyìnbó, mo fẹ́ kó tún jẹ́ èdè Yorùbá, pé ọmọ Yorùbá ni wá. Ṣé ti understand? Ó ṣe jẹ́ òyìnbó yẹn kó tún jẹ́ Yorùbá, ó máa wà pa gan, because àwọn míì máa wà tó jẹ́ wípé wọn tiẹ̀ ní fẹ́ láìkì nípa ọ̀rọ̀ òyìnbó yẹn, wọ́n á fẹ́ ní ti Yorùbá so that wọ́n á lè kà á lè yé wọn yékéyéké. Mo fẹ́ bẹ́ẹ̀. Bó ṣe kọjú sẹ́mi nìyẹn, mo dẹ̀ mọ̀ pé àwọn míì náà máa láìkì ẹ̀ bẹ́ẹ̀. Lágbára ṣẹ̀dá, Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ṣe. Lórí ọ̀rọ̀ ti rally tí wọ́n sọ pé ó ń bọ̀, àwọn ọmọ Yorùbá wọ́n ní tó bá kọjú sí wa kátá, tó bá kẹ̀yìn sí wa kátá, tó bá kà wá nìkan ẹjá tírò ara wa pa. Ẹni tó ní káyé dáa, ó nìkan kọ́ ló máa jẹ́ o. Gbogbo àwọn tó ń ṣe làálàá lórí Yorùbá nation yìí lọ́tún lósì, àwọn nìkan kọ́ ló máa jẹ́ tí gbogbo ẹ̀ bá jiná, tọ́bẹ̀ náà bá jiná.
ẹ jẹ́ ká káràmáìsìkí mọ́ nǹkan tó wà ńlẹ̀ yìí nítorí wípé tá a bá ní ká wò ó Yorùbá ti wà lẹ́yìn o, Yorùbá tó ti wà níwájú tẹ́lẹ̀ a ti wá wà lẹ́yìn báyìí kọ́lọ̀ má ṣe wá lérú ẹ̀yìn nítorí wípé tá a bá káràmáìsìkí mọ́ nǹkan tó wà ńlẹ̀ yìí ohun tó wà lẹ́yìn ẹ̀fà ó ju òjé lọ o. Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ṣe lágbára aṣẹ̀dá. Mo kí gbogbo wa nínú ilé lẹ́ẹ̀kan sí i, mo kí gbogbo àwọn tó ti ń darí ètò yìí. Ẹ ṣé, ẹ kú ìfẹ́, ẹ kú ìfọmọnìyàn ṣe. Elédùmarè á mú gbogbo wa, á mú wa délẹ̀ ìlérí. Mo dúró báyìí ná, ẹ ṣé gan. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Ọmọ Yorùbá ẹ jí gìrì. Ẹ jẹ́ ká gba òmìnira tiwa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. Ọmọ aláṣọ ò gbọ́dọ̀ wá kìsà, ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ jẹ́gun.